Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé níbikíbi tí oníkálukú wá ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti wà nírú àkókò yìí láti máa gbọ́ ohùn wa yìí. A kí wa pé a kú oṣù tuntun, a kú oríire. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó mú wa gun àkàsọ̀ kínní ọdún 2025. Ó mú wa gun àkàsọ̀ kejì, bákan náà ó mú wa gun àkàsọ̀ kẹta, ó mú wa gun àkàsọ̀ kẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje, ìkẹjọ, ìkẹsàn-án, ìkẹwàá, ìkọkànlá. A dúpẹ́, a yin Ọlọ́run lógo fún oore ọ̀fẹ́ tó fún wa, nítorí pé a gun àkàsọ̀ náà a ò sì jábọ́. Kì í ṣe agbára wa, kì í ṣọgbọ́n orí wa, kì í ṣe mímọ̀ ṣe wa, kì í ṣe ìmọ̀ wa náà la fi gun àkàsọ̀ náà tí a sì fi gùn ún dé ìkọkànlá tí a ò sì jábọ́. Ó tún wá wù fí àánú Ọlọ́run, ó tún mú wa gun àkàsọ̀ kejìlá, èyí tó gbẹ̀yìn ọdún 2025 láyọ̀ àti àlàáfíà. Ẹ rí i pé ọ̀rọ̀ wa tọ́pẹ́, ọ̀rọ̀ wa tó ọpẹ́, ọ̀rọ̀ wa gba ìyìn, ó tó ká yin Ọlọ́run lógo, nítorí pé ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ oṣù kínní ọdún 2025 tí wọ́n ti dẹni àkọlẹ̀bù. Ọ̀pọ̀ ló wà lẹ́gbà ẹ̀wọ̀n, ọ̀pọ̀ ló wà nílé ìwòsàn tí wọ́n sọ̀rọ̀, ọ̀pọ̀ ló wà nílé ìwòsàn lọ́dọ̀ àwọn adáhunṣe níbi tí wọ́n ti ń fi ẹgba fún un lóúnjẹ jẹ kó tó lè jẹ, kó tó lè mu. Ṣùgbọ́n tiwa ò rí bẹ́ẹ̀. Àwa ò fi yọ̀ wọ́n, a fi ń gbórúkọ wọ Ọlọ́run ga ni, torí pé ẹ̀yin Ọlọ́run, torí pé ẹ ṣe oore fún wa. A mọ rírì oore tí Ọlọ́run ṣe fún wa, òun la fi ń yin Ọlọ́run lógo lọ́jọ́ òní tí ń ṣe ọjọ́ kìíní oṣù kejìlá ní ọdún 2025 tí ń ṣe ọjọ́ ajé. Ajé ògúngúlùṣọ̀ á fi ilé ẹnì kọ̀ọ̀kan wa ṣe ibùgbé o. A ó rí tajé ṣe o, lágbára Elédùmarè. Ajé àwàwárí, ilẹ̀kùn ajé á ṣí sílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa lónìí. Bí a ṣe ń wọnú oṣù tuntun pẹ̀lú ọjọ́ ajé lọ́jọ́ tòní, ajé á fi ilé wa ṣe ibùgbé, a ò ní wá ajé tì o. Gbogbo àdáwọ́lé ẹnì kọ̀ọ̀kan wa a máa yọrí sí rere láṣẹ Èdùmàrè. Bí kú bá ń pa lọ́tùn tó ń pa lósì, a ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́. A ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́. Àìsàn káìsàn kò ní gbé ẹnì kọ̀ọ̀kan wa dé. Àwa tá a bẹ̀rẹ̀ ọdún yìí, tá a rí oṣù yìí láyọ̀, àwa náà la máa parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ọdún tuntun tó ń bọ̀ wá yóò ṣojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa, ojú wa náà la ó fi rí. Ẹ ṣé púpọ̀ fún ìdarapọ̀ mọ́ ètò yìí lóògùn yìí. Tí a bá wojú amóhùnmáwòrán wa, ẹ rí i pé a kọ síbẹ̀ pé àwọn ajínigbé wọ́n jí ọba gbé ní ọjọ́ àná. Gẹ́gẹ́ bí a ti gbọ́ tẹ́lẹ̀, a ti gbọ́ lánàá náà. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ nípa ìrìn àjò ọba tí wọ́n jí gbé ní Kwara State yìí, ní Ìfẹ́lódùn Local Government ní Kwara State? Ṣé mọ̀ pé kì í ṣe ọba yìí nìkan náà ni wọ́n jí gbé? Kì í ṣe ọba nìkan ni wọ́n jí gbé o. Nínú àwọn information tó tẹ̀ wá lọ́wọ́ tó fi jẹ́ ká jáde láàárọ̀ yìí, a gbọ́ nínú ọ̀rọ̀ kábíyèsí yẹn wípé òun ò lérò pé àwọn wà ní Kwara State mọ́, torí pé ìrìn wákàtí 5 náà ni àwọn rìn lórí machine tí wọ́n gbé òun sí, tí wọ́n gbé kábíyèsí, tí wọ́n gbé sí, tí wọ́n fi ń gbé kábíyèsí náà lọ sí inú igbó tí wọ́n gbé lọ. Ìrìn wákàtí 5 náà ni wọ́n rìn. Tó, kí ló wá tún jẹ́ kàyéfì fún wa tó tún jẹ́ pé kí a tún jáde lówùúrọ̀ yìí?
ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká sùn, pàápàá jùlọ ẹ̀yin wa tẹ́ wà ní Kwara State, ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ẹ má jẹ́ ká sùn nírú àkókò yìí. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé kábíyèsí tán pẹ̀lú àwọn ènìyàn 6 tí wọ́n gbé nínú ilé kábíyèsí, láàfin kábíyèsí tí wọ́n gbé kábíyèsí lọ. Alẹ́ àná mọ́jú yìí wọ́n tún ṣe àkọlù sí Ìfẹ́lódùn local government yìí náà, tí wọ́n sì pa àwọn ènìyàn. Nínú àwọn èèyàn tí wọ́n pa ńbẹ̀ náà ni bàbá Àgbékù. Bàbá Àgbékù yìí wọ́n ti pa òun náà. Ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu fún wa tó jẹ́ ká jáde ní wàràǹṣeṣà. Arábìnrin kan tí àwọn báńdíìtì yìí tí wọ́n yìnbọn fún, wọ́n yìnbọn fún un dáadáa. Ìbọn bá a lọ́yùn, ní ọmú, ó bá a nígbẹ̀ẹ́, ó bá a lọ́wọ́. Ṣùgbọ́n arábìnrin yìí kò tíì kú. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ ìyàlẹ́nu ńbẹ̀ òun ni pé àwọn Yorùbá tá a jẹ́ àwọn ọmọ Yorùbá, ọmọ kóòtù òjìrè, wọ́n wà níbi ìṣẹ̀lẹ̀ yìí tí ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ohun tó jẹ́ ìyàlẹ́nu ńbẹ̀ ni pé Haúsá iná ẹ̀ lẹni tí ó gbé arábìnrin yìí tó rescue rẹ̀ pé lájẹ́ pé kí wọ́n lọ ṣètọ́jú rẹ̀. Tó bá ṣe pé ó ṣe, á padà mú fídíò yìí, á padà mú wá fún wa, tí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin olóye, ẹ̀yin onímọ̀ ẹ bá wa jọ fi òye gbé e. Nígbà tí Yorùbá wà níbi tí ìṣẹ̀lẹ̀ náà ń ṣẹlẹ̀, tí Yorùbá ò lè gbé Yorùbá ẹgbẹ́ rẹ̀ tó tún jẹ́ obìnrin láti lọ tọ́jú rẹ̀, láti lọ yọ ọta fún, láti gbé lọ sílé ìwòsàn. Ṣùgbọ́n Haúsá náà la rí tí ó gbé arábìnrin yìí pẹ̀lú ìyá arúgbó. Àwọn ọ̀dọ́kùnrin sì wà ńbẹ̀. Ìyá arúgbó ló wá jókòó lẹ́yìn arábìnrin yìí pé ẹ dákun, ẹ gbà mí, ẹ má jẹ́ kó kú. Agbára ìyá yìí kò gbé arábìnrin tí ó jókòó tì lẹ́yìn yìí, ṣùgbọ́n ìyá yìí ṣe kíni, ó ṣe ọkàn akin. Ibẹ̀ kọ́ la wá ń lọ, a kẹ̀ fẹ́ kí a jọ gbọ́ ni. Ẹ̀yin èèyàn wa, níbo là ń lọ? Níbo là ń lọ níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí bá dé, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, nílẹ̀ kóòtù òjìrè? Ẹ̀yin ọba aládé, ẹ̀yin ọba tẹ́ ẹ wà lórí ipò, nítorí pé ipò ọba ẹ jura yín lọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba tí ẹ wà lórí ipò tí ipò yín ga, típò yín ga, ẹ mọ́ wo àwọn ọba kéékèèké, ẹ mọ́ wò wọ́n pé ọba kékeré ni wọ́n. Ẹ ń wòran ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin ọba wa, ẹ fọwọ́ lẹ́rán. Ẹ ń wòran tí wọ́n fi ń jí ọba ẹgbẹ́ yín, wọ́n sì ń jí wọn gbé lọ. Fúlàní ń jí ọba ẹgbẹ́ yín, wọ́n ń jí wọn gbé, torí pé ó kéré o, ọba kéré o, ọba ò kéré o, ìlú kéréje ni o, ìlú kéréje kọ́ o, ọba náà lọ́ba. Tí wọ́n sì ọba wa tí ẹ fi ń wòran, tí wọ́n sì fi ń jí odidi ọba gbé. Wọ́n jí odidi ọba gbé, wọ́n rin ìrìn lórí ọ̀kadà tí wọ́n fi gbé ọba. Ọba ń sọ pé ìrìn wákàtí 5 náà làwọn rìn kí wọ́n tó débi tí wọ́n gbé wọn lọ nínú igbó tí wọ́n wà. Ọba yìí ń sọ pé òun ò lérò pé àwọn wà ní Kwara State mọ́. Ẹ̀yin ọba wa, ẹ sì dákẹ́, ẹ sì fọwọ́ lẹ́rán, ẹ sì ń wò. Ẹ mọ̀ pé òwe náà ni ọ̀rọ̀ yìí ló ń jẹ́ fún yín, pàápàá jùlọ tó ń jẹ́ fún gbogbo ẹ̀yin kábíyèsí wa, nítorí pé kò kàn mí, kò kàn mí, kò ní kàn mí, ta ló mọ̀ tí ó kàn lọ́la? Ta
ta la mọ̀ tí ó kàn lọ́la, ọba wo la mọ̀ tí wọ́n ó jí gbé lọ́la, ọba wo la mọ̀ tí wọ́n ó jí gbé lónìí tílẹ̀ mọ́ yìí kó tó di pélẹ̀ ṣú. Èèyàn mélòó náà la mọ̀ tí wọ́n tún ṣe àkọlù sí. Ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, ìbá dára kẹ́ ẹ pe àpérò, ẹ pe àpérò. Gbogbo ọba pátápátá ni mò ń bá sọ̀rọ̀ yìí o, kì í ṣe pé ọba kan. Ẹ̀yin ọba tẹ́ ẹ ní ipò ńláńlá, tẹ́ ẹ wà lórí ipò ńlá, ẹ mọ́ wo àwọn ọba kéékèèké yẹn ní ọba kékeré o. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ nílẹ̀ Kóòtù Òjíire kí Fúlàní mọ wọlé kó mọ gbé odidi ọba. Ẹ dákun sà, ẹ̀yin kábíyèsí wa, ẹ jọ̀ọ́, ìgbà táwọn báńdíìtì yìí ti wọlé, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pààyàn, tí wọ́n ń gba owó lọ́wọ́ àwọn èèyàn, ìjẹ́ ẹ gbọ́ pé wọ́n gbé ẹ́míà kan? Ìjẹ́ ẹ gbọ́ pé wọ́n gbé sẹ́ríkì kan nígà Fúlàní, nígà tí ẹ̀yin ní lórí ilẹ̀ yín tẹ́ ẹ fún wọn láyè, tẹ́ ẹ fún wọn ní ilẹ̀, tẹ́ ẹ ní kí wọ́n mọ fi ṣe ibùgbé, kí wọ́n mọ fi ṣe ọrọ̀ ajé wọn lórí ilẹ̀ yín tẹ́ ẹ balé lórí, iná ni wọ́n ń jí yín gbé yìí o. Àwọn ẹ́míà tí ẹ kó sórí ilẹ̀ yín tí wọ́n jẹ́ ẹ́míà àbáwọn tó jẹ́ sẹ́ríkì, ó di mélòó tá a ti gbọ́ pé báńdíìtì gbé? Ó yẹ kẹ́yìn náà kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ ronú lé e lórí. Ohun tẹ́ ẹ bá ń gbà lọ́wọ́ wọn, ìbá dára láti àkókò yìí lọ kẹ́ ẹ yéé gbà lọ́wọ́ wọn mọ́. Ìbá dára láti àkókò yìí, ohun tí ẹ bá ń gbà lọ́wọ́ Fúlàní, tẹ́ ẹ wò pé náà lẹ́yìn fi ń sọ̀rọ̀, tẹ́ ẹ wò pé náà lẹ́yìn fi ń sọ̀rọ̀ ajé, tẹ́ ẹ wò pé náà lẹ́yìn fi ń jẹ́ èèyàn, èyí tí ń ṣekú pa àwọn tẹ́ ẹ balé lórí. Ohun tẹ́ ẹ ń gbà lọ́wọ́ wọn tó ń ṣekú pa ẹ̀yin gangan fúnra yín, àkókò ní láti ṣe kíni? Láti ronú pìwàdà. Àkókò rèé láti ṣe kíni? Láti ronú pìwàdà, láti pa ohun náà tì. Nítorí kí ohun tẹ́ ẹ balé lórí kó mọ́ bàa di rádaràda lójú ẹ̀mí yín. Ẹ wo àwọn tí wọ́n jí gbé yìí pẹ̀lú kábíyèsí, ìjẹ́ wọ́n lérò pé wọ́n lè jí àwọn gbé? Wọn ò lérò pé wọ́n lè jí àwọn gbé. Ọba yìí náà ò lérò pé wọ́n lè gbé òun náà. Ìdí nìyí tí a fi ń ké, tí a fi ń pariwo. Ó dàbí ẹni pé létí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ ọba àbí àwọn olólùfẹ́ ọba, kò sẹ́ni tí ò jẹ́ ọmọ ọba, kò sẹ́ni tí ò jẹ́ olùfẹ́ ọba. Lójú wọn pé bóyá à ń sọ̀rọ̀ tí ò dáa àbá ń sọ̀rọ̀ kò gbákùngbé bá àwọn kábíyèsí wa, rárá o, kò rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n nǹkan tí ẹ balé lórí tó wá ń di ìbàjẹ́ lójú ẹ̀mí yín, òun là ń sọ̀rọ̀ bá pé ẹ pe ìpàdé àpérò. Bàbá wa kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọ̀jájá, ẹ pèpàdé, ẹ jókòó. Olúbàdàn tìlú Ìbàdàn, Aláké tìlú Ẹ̀gbá, gbogbo yín là ń ké sí. Látorí yín ló ti bẹ̀rẹ̀ títí tó fi dérí ọba tó gbẹ̀yìn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ má jẹ́ kí ilẹ̀ Kóòtù Òjíire, ẹ má jẹ́ kó bàjẹ́ o. Tẹ́lẹ̀ a gbọ́ pé nínú ìtàn ní pé Àfọ̀njá náà ló kó bálẹ̀ Kwara, tí Kwara State fi rí bó ṣe rí, tó fi dà bó ṣe dà, tó fi di ìletò àwọn Fúlàní. Tó ṣé ìbéèrè mi wá rèé fún ẹ̀yin kábíyèsí wa, ṣé ẹ̀yin náà fẹ́ di Àfọ̀njá ni?
ìbéèrè mi rèé, sẹ́yìn náà fẹ́ di Àfọ̀njá kó lè bá wà nínú ìwé ìtàn wípé láyé ìgbà tí ẹ̀yin náà kó báńdíìtì wọlé nígbà ayé tiyín, ẹ sọ̀pọ̀tì àwọn báńdíìtì pé wọ́n mọ jí àwọn ọmọ ìyá yín gbé àbáwọn èèyàn yín tẹ̀ ń jọba lé lórí wọ́n mọ kó wọn wọ́n mọ gba ránsọ̀mù lórí wọn. ẹ wo arábìnrin yìí, jẹ́jẹ́ ẹ̀ ló sùn mọ́júmọ́ yìí ni wọ́n lọ rọ́ Bágínátù bá wọn bí wọ́n wà. Bàbá àgbékù ó ti dolóògbé. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, akọni lòun náà, ṣùgbọ́n ó sùn nígbà tí ọlọ́jọ́ sọ pé ó ti tó. Ìmọ̀ràn mi sí gbogbo àwa ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin, àkókò ní láti jọ ronú pìwàdà. Àkókò rèé láti jọ mọ ibi tá à ń lọ. Ṣé kìí ṣe pé àákẹ́ ń hó wọ̀yọ̀wọ̀yọ̀wọ̀yọ̀wọ̀yọ̀ lórí ẹ̀rọ àgbàgbé lásán? Ṣé ẹ rí i pé ìrìn àjò wa yìí ó ń jọ pé àákẹ́ ń hó wọ̀yọ̀wọ̀yọ̀ lórí ẹ̀rọ àgbàgbé ni, tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn tó ń sọ òótọ́ ọ̀rọ̀ tí wọ́n sì ń rí ògidì ọ̀rọ̀ tí wọ́n mú jáde, a tún fi wọ́n ṣẹlẹ́yà, a tún ní wọn ò mọ̀ ṣe. Gbogbo àwa tá à ń jẹ nídìí ìbàjẹ́, àkókò ní fún wa láti ronú pìwàdà, torí pé kò sẹ́ni tó mọ ẹni tí ó kàn. Ẹ jẹ́ wá pẹ̀lú lọ́dọ̀ àwọn gómìnà wa. Ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá, mo tún padà dé lónìí láti bá yín sọ̀rọ̀ ìrìn àjò lórí Fúlàní agbénipa yìí. Ó ti ń di lemọ́lemọ́lemọ́lemọ́, ó ti ń di lemọ́lemọ́. Ẹ jọ̀wọ́, ẹ bá wa wá nǹkan ṣe sí i. Ẹ bá wa wá nǹkan ṣe sí i. Arábìnrin yìí nísìnyí, a ò tí ì mọ̀ bóyá yóò yè àbí yóò kú, torí pé ọta àbọ̀ tí wọ́n rọ̀ lù láyà tó wọlé sí i lọ́mú, ó lágbára pọ̀. Ṣùgbọ́n àdúrà wa sọ́lọ́run ni pé kọ́lọ́run ó bá wa là á, kó bá wa dóòlà ẹ̀mí rẹ̀. Ìdí nìyí tí a fi ń jáde láti máa pariwo ipe ta la mọ̀ tí ó kàn. Aburú ò ní kàn wá o. Aburú ò ní kàn wá o. Aburú ò ní kàn wá o. Ìṣẹ̀lẹ̀ bí ò ní dé bá wa níwọ̀n ọ̀bà tó kù kọ́dún yìí parí. Wàhálà ìdààmú kò ní jẹ́ nǹkan ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ n tún wá padà síbí. Ẹ jẹ́ n tún lé Òkè Ògùn. Mo tún padà sókè Ògùn. Òkè Ògùn, ẹ̀yin ọba aládé tẹ́ ẹ wà lókè Ògùn, àkókò rèé o láti ṣe kíni, láti gbé ìgbésẹ̀ tó nípọn. Ẹ̀yin ọba aládé tẹ́ ẹ wà lókè Ògùn, a ò tí ì gbọ́ pé wọ́n jí ọba kan gbé lókè Ògùn. Ṣùgbọ́n kó mọ́ bá a wáyé, kó mọ́ bá a ṣẹlẹ̀, ẹ gbé ìgbésẹ̀ tó nípọn. Ẹ̀yin ọba tẹ́ ẹ wà lókè Ògùn, ẹ gbé ìgbésẹ̀ tó yanrantí. Ẹ̀yin ọlọ́lá olókè Ògùn, ẹ̀yin olówó tẹ́ ẹ wà lókè Ògùn, ẹ fọwọ́sowọ́pọ̀, ẹ ran àwọn ọdẹ ìbílẹ̀ lọ́wọ́, ẹ ran àwọn àmọ̀tẹ́kùn lọ́wọ́. Ìjọba Ṣèyí Mákindé, mo tún pè yín lówùúrọ̀ yìí, ẹ gbé ìgbésẹ̀ tó yanrantí. Èyí tó ń ṣẹlẹ̀ yìí kò bójúmu tó, kò dára tó rárá.
a ti wọnú ọdún, a ò ní fìbànújẹ́ sọdún o, ìbànújẹ́ ò ní kẹ́gùn sẹ́nì kọ̀ọ̀kan wa. Iléeṣẹ́ Koiki Media ó ń pàrọwà fún yín, ó ń rọ̀ yín láti gbé ìgbésẹ̀ tó nípọn lórí ètò ààbò. Ètò ààbò ó jẹ wá lógún gan nírú àkókò tá a wà yìí. Mo sọ ní ọjọ́ ìjẹta àbí ìjẹrin nìyẹn pé ẹ kọ́kọ́ gbé ọ̀rọ̀ election sẹ́gbẹ̀ẹ́ kan ná. Ìpolongo ìbò tí ẹ̀ ń polongo yìí, tí ẹ̀ ń lépa yìí, ẹ kọ́kọ́ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ gbé ìpolongo ètò ààbò, òun ni kẹ́ ẹ gbé dání, òun ni kẹ́ ẹ jẹ́ kó gba ìlú kan báyìí. Ètò ààbò ṣe pàtàkì nítorí pé àwọn tẹ́ ẹ ṣèjọba lé lórí, àwọn náà ni àwọn báńdíìtì yọ lẹ́nu yìí. Ìdí nìyí tí a fi ń pariwo fún yín pé ètò ààbò ṣe pàtàkì nílẹ̀ Kóòtù Òjíire, nílẹ̀ Yorùbá wa yìí tá a wà ńbẹ̀. Ẹ̀yin àgbà náà lẹ sọ pé àríṣe náà láríkà, àríkà sì ni bàbá ìrègùn. Ohun tẹ́ ẹ bá ṣe lónìí náà la ó sọ lọ́la o. Òun náà la ó sọ nípa yín. Ìrìn àjò tẹ́ ẹ bá rìn lórí ọmọ Kóòtù Òjíire, òun la ó sọ nípa yín. Ìtàn ò ní gbàgbé yín. Akọni ọmọ nílẹ̀ Yorùbá tó dìde wípé àníṣe gbogbo àwọn èèyàn mi ò gbọdọ̀ kú sóko ẹrú, pàápàá jùlọ bóò ni àwọn ẹranko tí wọ́n sì mọ á wọlé, tí wọ́n sì mọ pa wọ́n nípakúpa, àbí tí wọn ò ní jẹ́ kó lóko lóko, tí wọn ò ní jẹ́ kó lódò lọ sódò. Akọni ọmọ náà ẹ tún rán an jáde, ẹ̀jọ́ wọlé mọ́. Kìí ṣe kó gbẹ̀yàwó ẹnìkan nínú yín o, kìí ṣe kó bá yín dupò, kò bá yín dupò, kò jà fúnpò gómìnà, kò jà fúnpò local government, kódà ó jẹ́ èyí tí ẹ mọ́ ń jẹ ní abẹ́lé láwọn kéékèèké, kánsílọ̀, kò jà fún un. Ṣùgbọ́n ó ń jà fún pé báwo ni àwọn ẹranko èṣù wọ̀nyí wọn ò ṣe ní pa àwọn èèyàn mi nípakúpa mọ́. Nítorí ẹ mọ̀ rán jáde, ẹ mọ̀jọ́ wọlé mọ́. A tún gbègbésẹ̀ lórí ẹ̀ pé kẹ́ ẹ tún fọwọ́ wọ́nú, ẹ̀bẹ̀ lọ́tùn, ẹ̀bẹ̀ lósì, pẹ̀lú síbẹ̀síbẹ̀ ẹni kò sọ̀rọ̀ ńbẹ̀. A tún wá ń rọ̀ yín lónìí ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025 yìí, a tún ń rọ̀ yín wípé ẹ bá wa gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì bàbá wa Chief Sunday Adéyẹmọ, kẹ́ ẹ sì bá wa gbé wanted kúrò lórí wọn. Ẹ bá wa free bàbá wa Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà. Ẹ jẹ́ kó wọlé, kó wá ṣiṣẹ́ tí Elédùmarè gbéràn. Iṣẹ́ tí Ọlọ́run gbéràn ẹ jẹ́ ó jẹ. Iṣẹ́ tí Ọlọ́run rán ẹ̀yin náà ti ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Iṣẹ́ tọ́lọ́run rán kálukú yín náà lẹ̀ ń jẹ́. Ẹni tí ó wàá gbà wá kúrò nínú ìgbèkùn ogun Fúlàní, ogun báńdíìtì, ẹ jẹ́ ó wọlé, ẹ yọ̀ǹda rẹ̀. Bó bá kú wọlé tẹ́ ẹ yọ̀ǹda ẹ̀, ẹ̀yin ni ó wà nígbé ayé àlàáfíà, ẹ wà nígbé ayé ìfọ̀kànbalẹ̀. A rọ̀ yín o, a rọ̀ yín o, a rọ̀ yín o.
bàbá mi Adéyẹmí wọ́n béèrè pé kí ni ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ wà lọ́wọ́ gbogbo wa. Ọ̀nà àbáyọ wà lọ́wọ́ gbogbo wa. Ó sì wà lọ́wọ́ àwọn olórí, àwọn tó jẹ́ olórí lónìí tí Ọlọ́run fi ṣe olórí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa ká sì túbọ̀ kún fún àdúrà. A ò ní gbà wá lákòókò lówùúrọ̀ yìí, nítorí ẹni tó fẹ́ lọ sẹ́nu iṣẹ́. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti wà lẹ́nu iṣẹ́. A ò ní dá wa lágara. Ẹ̀yin ọba aládé, mo tún padà sọ́dọ̀ yín o. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti ń béèrè fún ránsọ̀mù lórí kábíyèsí ọba Báyégan ti Ìfẹ́lódùn Local Government Area ní Kwara State lọ́wọ́lọ́wọ́ báyìí, pẹ̀lú àwọn ènìyàn 6 tí wọ́n kó pẹ̀lú wọn. Kí Ọlọ́run kó máa fi ààbò rẹ̀ kó máa fi bẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìlú Ṣakí, mo tún padà sọ́dọ̀ yín lórí arákùnrin tí ó ń gbé mọ́tò bíláàkì káàkiri, mọ́tò dúdú, tó jẹ́ ọ̀gá àwọn báńdíìtì tó wá láti Kwara. Iṣẹ́ sì ń lọ lórí ẹ̀, ṣùgbọ́n a fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́lá, tẹ́ ẹ jẹ́ alágbára, kẹ́ ẹ gbégbésẹ̀ tó nípọn. Ètò ààbò ó ṣe pàtàkì. Ẹ̀yin ọ̀gá iléèwé, ẹ̀yin tẹ́ ẹ ní iléèwé aládàáni, ẹ̀yin ìjọba tẹ́ ẹ ní iléèwé ìjọba, ìgbésẹ̀ tó yanrantí ẹ bá wa gbé nílùú Ṣakí o, ní kíákíá, ní wàrà ìṣẹ̀ṣà. Pàápàá jùlọ onímọ̀ ẹ̀rọ ẹnjìníà Ṣèyí Mákindé, gọ́vnà Ọ̀yọ́ State, wọ́n ń ké sí yín nílùú Ṣakí, wọ́n ń ké sí yín lókè Ògùn, wọ́n ń ké sí yín nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ń ké sí yín lọ́yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ Mọ́dẹ ọmọ Àtìbà, wọ́n ń ké sí yín l'Ògbómọ̀ṣọ́, wọ́n ń ké sí yín ní Ìbàràpá méjèèje. Lágbára Elédùmarè, a ò ní ṣìrìn, a ò ní tẹnugbó bí ọwọ̀. Ìwọ̀nba tó kù kọ́dún yìí parí, ayọ̀, ìdùnnú, àlàáfíà náà la ó fi parí ẹ̀ láṣẹ Èdùmàrè. Nígbà tí mò ń mẹ́nu dúró, mo tún kí wa lẹ́ẹ̀kan sí pé a kú oríire oṣù tuntun. A kú oríire oṣù tuntun. Tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá mi Adéyẹmí sọ pé kí ni ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ tí mo sọ pé ó wà lọ́wọ́ gbogbo wa níbi tó dédé yìí, àwa gangan fúnra wa, a ní láti múra wa ní ọ̀kúnkúndùn, a ní láti sora wa ní òṣùṣù ọwọ̀, ní ìletò wa, ní àgbègbè wa, kí a mọ̀ ṣe ojúlàlá kan fi sọrí. Àwa gan la ó dìde security fúnra wa báyìí. Ọ̀nà àbáyọ kan tí mo rí pé ó kọ́ jẹ́ àkọ́kọ́ náà nìyẹn pé tá a bá ní ìjọba àwọn náà là ń pè, tí wọn ò dá wa lóhùn látọdún ní tó fi dirú àkókò yìí. Àwọn ọba wa là ń ké sí, àwọn náà kọtí ikún, wọ́n kọtí ikún gbọ̀nyìn. Àwa tá a wá jẹ́ mẹ̀kúnnù tí wọ́n ń jọba lé lórí, tí wọ́n ń ṣe gómìnà lé lórí, tí àwa náà sì mọ̀ pé a ò fẹ́ kú ikú ọ̀wọ̀ọ̀wọ́, a ò fẹ́ kógun jà wá, pàápàá jùlọ àwọn ọmọ tá à ń bí kalẹ̀. Mélòó nígbà tógun bá dé, tí wàhálà dé, mélòó nínú ọmọ
la lè gbé àbí la lè rescue? Ọmọ mélòó la lè dáàbò bò? Ọlọ́run ò ní jẹ́ á rógun. Ọ̀nà àbáyọ tí mo kọ́ rí pé ó jẹ́ ọ̀nà àbáyọ àkọ́kọ́ fún àwa gangan ni pé káwa náà kóra wa jọ láti gbé ìgbésẹ̀ ní àdúgbò wa tá a bá wà, láti pèsè ètò ààbò pàápàá jùlọ fún ilé ẹnìkọ̀ọ̀kan wa, ilé ìjọsìn wa. Nígbà tí a bá ti bẹ̀rẹ̀ ètò ààbò yìí, a rí i pé yóò ran gbogbo majority wa lọ́wọ́. Àwọn tó bá yẹ ká ké sí ládùúgbò, ẹ jẹ́ á ké sí wọn. Gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè, èyí tí mo lè fún yín ní ìmọ̀ràn òun nìyí. Torí pé tí àwa náà bá wá gbọ́wọ́ lẹ́rán, ta ní pé nígbà tíjọba bá tó ṣe é, nígbà tí àwọn bá tó dá wa lóhùn, àwọn aráabí kò sí ohun tó kàn wọ́n pẹ̀lú pé nígbà tí ìjọba bá tó dá wọn lóhùn, ikú òjijì ò ní wọlé tọ̀ wá o, láṣẹ Èdùmàrè. Koiki Media bringing democracy to your doorstep. Mo kí yín gbogbo wa pé a kú ìfarabalẹ̀ láti darapọ̀ mọ́ ètò yìí níbi tí oníkálukú wa ti mú owó tá a fi ń ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Lágbára Elédùmarè, iná ò ní tán lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Òní ọjọ́ ajé á fi ilé wa ṣe ibùgbé o. Àárí bá ti ṣe, àárọ̀nà gbégbà ìwọ̀nba péréte tó kù kí ọdún yìí fi kásẹ̀ ńlẹ̀. Ẹ wò ó, òṣì ìbànújẹ́ kò ní jẹ́kun ẹnìkọ̀ọ̀kan wa. A ò ní wá ẹnikẹ́ni tì. Mi ò ní wá yín tì, èmi náà ò ní wá yín tì, ẹ̀yin náà ò ní wèmí náà tì. Ẹnìkọ̀ọ̀kan wa, a ò ní wára wa tì o. Ọdún ayọ̀ náà la ó ṣe. Ọdún tuntun èyí tá à ń wò, tí à ń wò lókèèrè yìí, tó súnmọ́ wa táwa náà súnmọ́ yìí, ayọ̀ ìdùnnú náà la ó fi wọbẹ̀ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí ẹ ní sí iléeṣẹ́ Koiki Media bringing democracy to your doorstep. Ẹ ṣé o, ire o, ó dìgbà.